ó wálé ayé o ò bímọ o ò nílé ọmọ o ò lọ́mọ ò tún ráyé wá olórí burúkú bò bá gbégbá bára sára nítorí Ọlọ́run bá bí olórí burúkú ò lè jẹun ìwọ ló máa rẹ́ni tẹ́kùn ẹ̀fọ́ ìwọ ló máa rẹ́ni tí complete òbó ẹyọ nítorí donation olórí burúkú ọmọ ìbànújẹ́ Bíọ́lá mi tí ìdè mú bọ̀ gbogbo àwọn information tó ń dà sí mi jẹ́ kàn dá tán olórí burúkú awáyé má ṣe rere onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o olọ́kọ ẹ lọ ń bakùn lẹ́yìn ṣó yẹ kí ìwọ jà ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà ṣó yẹ kó o jà Bíọ́lá ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà pé ọkọ ẹ ó ń bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ ṣé wọ́n ló lẹ́yìn kọ́mọ́nì ẹyin tẹ́dì ẹyin o ò bá wọn yin nínú ayé orí ìyá ẹ ti gbàbọ̀dé Bíọ́lá kí tẹ̀ náà ń pon lórí burúkú ẹ̀ Bíọ́lá gbọ́mọgbọ́mọ orí ìyá ẹ ti gbàbọ̀dé. ẹ̀yin èèyàn wa ìjẹ́ àwọn ìpín wọ̀nyí ò ti pọ̀jù fún Bíọ́lá Adébáyọ̀ báyìí kí ni arábìnrin yìí kí ló dún fi ṣe Lizzy Anjorin tí Lizzy Anjorin tó fi ń gbé ṣépè ìjẹ́ arábìnrin yìí rẹ́dì fún gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy kí a tiẹ̀ mọ̀ nǹkan tí ó tiẹ̀ ṣẹlẹ̀ gangan kí a lè mọ̀ nǹkan tí a máa sọ ẹ jẹ́ ká gbádùn ẹ̀. orí ìyá ẹ ó ti gbà kọ́mọ́nì ẹyin àparò ń yẹ́yin lékèlékè ń yẹ́yin aláǹgbá gan ń yẹ́yin ó ń fẹ́ yín pamọ́ olórí burúkú ti tiẹ̀ Bíọ́lá gbọ́mọgbọ́mọ of the nation kọ́mọ́nì ẹyin òróòro òòrí ní olórí burúkú wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì ó ti ṣiṣẹ́ olóṣó lọ olórí burúkú ó wá jẹ́ntù bí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ńgbà tẹ́wú ti wù lóbò ẹ̀ ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin olórí burúkú ẹlẹ́nu pẹ́pẹ́ jẹ́ bí ẹnu pẹ́pẹ́ yẹ àwáyé má ṣe rere ọmọ ìbànújẹ́ ó ṣe tíátà ó rí ṣe ó tajà ó rí ta common broadcast ó tún wá jáde Ìjẹ̀ṣà told me is going to Ayéfẹ́lẹ́ ayé wúwo ni olórí burúkú ọlọ́pọlọ Yorùbá àwáyé má ṣe rere n tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán ìwọ ńkọ́ Bíọ́lá ayé wúwo ayé tí ń rín ayé lẹ́lẹ́gẹ́ ayé jásí méjì ayé pín kúlukúlu olórí burúkú ọmọ ìbànújẹ́ ọmọ ẹ̀sìn ọmọ èpè kò sẹ́dá kan tó máa bá Ìyábọ̀ Òjó rìn tí kárí ò ní tán ń tèmi ṣe sá fún nìyẹn she will go and look for trouble a fi kọ́ ẹ lọ́rùn jẹ́jẹ́ ni wàhálà máa jókòó iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn jẹ́jẹ́ ni wàhálà máa jókòó jẹ́jẹ́ gbogbo o ò nídìí àti ṣẹ́ olórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ o ò lè mọ bọ́mọ ṣe rí lára Bíọ́lá o ò lè mọ bọ́mọ ṣe rí lára ìwọ tó lè yín ẹyin kọ́mọ́nà ẹyin ìwọ tó nílé ọmọ ìwọ tó lọ́kọ o ò ládé lórí gbogbo ayé ń wálé ayé wọ́n ní kílẹ̀ ń lọ ṣán láwọn lọ lọ́kọ ò bá wọn lọ́kọ wọ́n láwọn lọ bímọ ò bá wọn bímọ wọ́n láwọn ń gbélé ayé lọ ṣe rere ò bá wọn gbélé ayé ṣe rere olórí burúkú o jókòó sínú márúwá o tún yẹ ìdí ẹgbẹ́ ọ̀tún o tún so tiẹ̀ ti bàjẹ́ Bíọ́lá tiẹ̀ ti ta ó ti ta fún ìyá ẹ̀ ayé ìyá ẹ̀ ti làbá skẹ́ẹ̀ṣì kóró gbà bẹ́ẹ̀ mi mo sọ fún ẹ olórí burúkú ni ẹ Bíọ́lá ẹni èpè ní ẹni ẹ̀sìn ni ẹ ṣó dáa kó máa fọwọ́ ti òbò lórí márúwá ìwọ ló wá ń fọwọ́ ra nípù lórí ọ̀kadà ò ní ṣe oríire Bíọ́lá mo ṣe mí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wà tìyàbọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo sì ń gbé ṣó ẹ bọ̀ nǹkan kan ni mo ètì nílé ayé mi tó o bá ní